wọn báyìí náà ló mọ iye ọdún náà mi ò tán mọ́ Ọ̀yọ́ àmọ́ bàbá fà mí wọ́n ní ọmọ dáadáa ni ẹ mo ti máa ń wẹ̀ true ìyálé kótó mo ṣe wọ ààfin àwọn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé látìgbà tí mo ti wọ ààfin ó ti lé lọ́gbọ̀n ọdún báyìí tí mo ti mọ bàbá wọn gba wọn kan ta mí sọnù rí tí n bá ń ṣènáwó ẹ̀rí wọn gbogbo ilé ló máa dé tán máa jókòó látọ̀rí àwọn ọmọ dórí àwọn ìyàwó Toyin náà bàbá mi ni wọ́n èèyàn dáadáa ni wọ́n ó dùn wá pé wọ́n lọ àmọ́ àlè bú Ọlọ́run kó ṣe ṣe ohun tó ṣe èèyàn dáadáa ni bàbá Aláàfin torí wípé ní gbogbo ìgbà tí ẹ bá sunkún dọ́dọ̀ wọn ẹ máa rẹ́rìn jáde ẹbí ẹnikẹ́ni tó bá súnmọ́ wọn tí bàbá máa pè yín pé kí ló fẹ́ kí n ṣe fún ẹ ṣé o fẹ́ fún ẹ ń lẹ́tà lọ́ọ̀bì kan ni àbò fẹ́ kí n ràn ẹ́ lọ gbogbo ẹ̀ náà máa béèrè kẹ́ ẹ tó rẹ́ ẹni tó máa ṣerú ẹ̀ bàbá Aláàfin ló jẹ́ ọba tí wọ́n ń sá fún yàn wọn tẹ́ ń bá débì kan tán bá jókòó wọ́n á máa ní ẹ pè wọ́n wá mo fẹ́ ràn àwọn èèyàn lọ́wọ́ kò dẹ̀ sígbà tẹ́ ẹ pè wọ́n tán nígbàgbọ́ wọ́n jẹ́ aláàánú èèyàn wọ́n jẹ́ aláàánú mẹ̀kúnnù wọ́n jẹ́ ọba gidi wọ́n jẹ́ bàbá gidi tí wọ́n ń ṣàánú èèyàn òun ló fi jẹ́ wípé bí Ọlọ́run ṣe tán àti pè wọ́n sọ́dọ̀ náà ẹ rí i pé ìrọ̀rùn ló bá wá kò yọ ẹnì kankan lẹ́nu a máa gbé wọn kiri a máa di pampers wọn ń dì wọn ti yẹ̀ lọ́rùn kan yẹ̀ lápá ṣe pé Ọlọ́run fẹ́ràn wọn torí pé inú wọn dáa. Ó dùn mí o kí n má kúrò fún yín torí pé a ní plan tá tiẹ̀ ní fún 85th birthday wọn tí a sọ pé tá a jọ ń sọ̀rọ̀ lé lórí tá a fẹ́ ṣe àmọ́ ńgbà tó Ọlọ́run sọ pé òun dé kí la fẹ́ ṣe ó dùn èmi bó ṣe dùn ọ̀pọ̀lọpọ̀ èèyàn bàbá ò dágbére wọn tiẹ̀ fún ẹnikẹ́ni lára tẹ́pẹ́ tiẹ̀ ṣàárẹ̀ dání òkè ẹ̀wọ̀n ti ń fún wa lára wọn fún yàn lára tán bá lè mọ̀ pé ọlọ́jọ́ ti súnmọ́ a ní plan fún 85th birthday wọn bọ̀ lágbára Ọlọ́run a máa ṣe torí pé bàbá ò kú bàbá lọ sùn ni ọba ò kì í kú ọba ṣe kí ni ọba wàjà ni bàbá lọ sí bàrà lágbára lọ́wọ́ Ọlọ́run sílẹ̀ ò ní bàjẹ́. ẹ ṣé púpọ̀ ìyá wa. ọ̀rọ̀ ìyọ̀jú tí mo ní fún àwọn ayaba àgbààgbà ọ̀rọ̀ yìí mo ní fún àwọn ayaba àgbààgbà ni pé kí gbogbo wọn pátápátá kàn fìmọ̀ ṣọ̀kan lẹ́yìn ikú bàbá wa kàn má jẹ́ kí ìyapa wà kó má sí wàhálà gbogbo àwọn ọmọ náà Ọlọ́run á wà pẹ̀lú wa ojú òní tí ẹnìkankan nù wá ara àwọn ọmọ lèmi náà jẹ́. ẹ ṣé ìyá wa ǹjẹ́ lẹ́yìn ìgbà tí bàbá wa ti wàjà báyìí tí a bá wá yan Aláàfin mi ṣé bí ìfẹ́ yín tẹ́ ní sí bàbá wa Aláàfin tó lọ ṣé irúfẹ́ bẹ́ẹ̀ ṣó lè tẹ̀síwájú. lágbára Ọlọ́run àmọ́ ṣe mọ̀ pé bí bàbá bá kú bàbá ló máa ń kú ẹni má tún yàn náà á jẹ́ pé ẹni tí ó mọ bàbá mi rí náà ni tí wọ́n sì gba gbogbo àwọn ọmọ àtọmọ tí bàbá fabẹ́ bí àtàwọn tó ń fẹnu bí àtàwọn tó ń bí tá a bí àtàwọn aya wọn kò gbogbo wa pọ̀. orúkọ mi ò yàtọ̀ yèyé Toyin Adegbola òṣèré orí ìtàgé ni mí Asewo tó re universe. Ọba Làmídì Adéyẹmí bàbá dáadáa ni torí pé wọ́n tó ṣe débi pé wọn ò mọ̀ pé nìkan ni ò súnmọ́ wọn wọn ò mọ̀ pé nìkan ni ò kí sọmọ wọn. màá rántí ìgbà tá a ṣe 20 years Ìṣọ̀lá Ògúnṣọlá mo láti wá sí ààfin nígbà tí gbogbo ẹ̀ dítà ríbi yà sí mo á wá sáàfin ó di ọjọ́ mẹ́ta mo lò láàfin ìjọ́ kẹta tó ń gbọ́ pé mo wà láàfin báyìí wọ́n láti ní kán lọ mú mi wá wípé kí la fẹ́ gan-an mo ní afẹ́ hall afẹ́ ṣòkò àìṣò wọ́n ní ìyàwó alálùbọ́sà máa ṣe fún yín ẹ pàdé mi lọ́dọ̀ ààrẹ lọ́la níwájú Ọlọ́run àtẹ̀yàn àwa pẹ̀lú ọjọ́ pàdé ilé ààrẹ àríṣọkálì kọ́lọ̀ fọ̀run kí àwọn náà àwọn ni wọ́n dúró dì wá tàbí ṣe 20 years yẹn wọ́n make sure pé àwọn gba hall fún wa kò wá sígbà tá a dé tá a sọ pé adán ìyàwó alálùbọ́sà ẹ jẹ́ kó máa wọlé bọ̀ so wọ́n ìgbà tí mo gbọ́ èmi tiẹ̀ máa ń sá wọ́n ní ó wà lọ́yọ̀ọ́ ó yọjú sáàfin ó wà lọ́yọ̀ọ́ ó yọjú sáàfin in fact bàbá ni wọ́n àdúrà mi ni pé gbogbo ọmọ tán fara bí tán fẹ̀mí bí tán fẹnu bí kọ́lọ̀ kó wo gbogbo wọn kọ́lọ̀ ń dá gbogbo wa sí kí ẹ̀yìn wọn wá dá ẹ̀rí bẹ́rò ṣe pọ̀ tó ìwà ni ṣé mọ̀ pé ẹlòmíì àti ẹ̀ ní lára gẹ́gẹ́ bí ọba tó yẹn á ní wọ́n lára láti súnmọ́ yàn ṣùgbọ́n rárá tó bá ti lè gbọ́ pé lágbájá àtọ́ọ̀bà gbọ́ ló kù lẹ́ẹ̀ni yọjú sí wọn mo gbàdúrà pé ìdíwájú tó kọjú sí àdá ẹ̀yìn tó fi sílẹ̀ kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. ẹ wò ó ipòkípò téèyàn bá wà láyé kó mọ̀ wípé bó pẹ́ bóyá òun máa kúrò ń bẹ béèyàn ò kúrò ní bí tàbí ọba nípò ìjọba tí ò bá kúrò ń bẹ ikú ó máa múyàn kúrò ń bẹ kí gbogbo apátápátá ká mọ ìwà tá a máa hù tí gbogbo ayé máa sọ dáadáa nípa tiwa
Ọlọ́run á ràn wá lọ́wọ́. ẹ ṣe púpọ̀. Ẹ ṣeun, ẹ ṣeun. Bẹ́ẹ̀ kò ṣe bá wa dárúkọ yín fún àwọn aráalé. Orúkọ mi ni Yetunde aya Ògúnṣọlá tí gbogbo èèyàn mọ̀ sí ìyàwó alálùbọ́sà. Ẹ ṣé.